Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri gbogbo àgbáńlá ayé níbi gbogbo tẹ́ ti ní àǹfààní àti máa wò mí. Bí mo ṣe máa ń ṣe ládùrá wípé ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ mi kò ní di. Àjíǹde ara mọ jẹ́ fún gbogbo wa. Èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Ọláwálé ọmọ ewé jẹ́. Tó, kí mo tún mú wá lónìí ni oògùn ẹ̀jẹ̀ tó confirm tó dájú ṣáká. Dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́. Ewé tẹ́ ń wò wájú mi yìí mo ti mú wá sórí ìkànnì yìí rí tí mo ti sọ iṣẹ́ tó ń ṣe. Mo sì sọ nípa oògùn ẹ̀jẹ̀, àwọn nǹkan tá lè fi kún tó jẹ́ wípé a ó ṣe ẹni tí ẹ̀jẹ̀ rẹ̀ short tó ti sọ lọ hospital pé kò nẹ́jẹ̀ mọ́, yóò ra ẹ̀jẹ̀, yóò gbẹ̀jẹ̀ tó bá ṣe tó mú. Mo sì sọ pé kó padà lọ sí hospital nígbà náà kó lọ ṣe test kó lè mọ̀ pé agbára ń bẹ nínú ewé àti egbò. So òun náà mo tún mú wá lónìí nítorí àwọn èèyàn náà wọn ò tí mọ òótọ́. Wọ́n sì ń pariwo wọ́n lọ ń gbẹ̀jẹ̀ lọ hospital, wọ́n lọ ń rẹ̀jẹ̀, wọ́n lọ ń fẹ̀jẹ̀. Ewé àti egbò ń bẹ èyí tẹ́ lè sè tó jẹ́ wípé natural ẹ̀jẹ̀ yóò padà sí yín lára. Ṣùgbọ́n mo rí wípé àìní òye àìmọ̀ náà ló ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú. Kí ni àwọn nǹkan tí ẹ máa lọ bá mi wá o? Ẹ lọ bá mi wá pòròpórò bàbà, pòròpórò ọkà bàbà. Ìdì tó ń dìun ẹ jẹ́ kó pé mẹ́rin, ìdì mẹ́rin. Ẹ lọ pa èpo igi máńgòrò, ẹ lọ pa èpo igi kòkó, ẹ lọ pa èpo igi àgbọn. Ẹ wá lọ já ewé tẹ́ ń wò wájú yìí tá a mọ̀ sí ewé ẹ̀jẹ̀. Ẹ já òun náà kó pọ̀ dáadáa. Ṣúgà kóró ẹyọ mẹ́rin. Ṣíṣe rẹ̀ rèé. Ẹ bomi sínú ìkòkò àbí inú pọ́ọ̀tì tẹ́ fẹ́ fi sè é. Ẹ fi ṣúgà kóró mẹ́rin yìí sí. Ẹ wá kó àwọn èpo yìí, èpo igi máńgòrò tẹ́ ẹ pa, ẹ kó sí. Èpo igi àgbọn tẹ́ ẹ pa, ẹ kó sí. Èpo igi kòkó tẹ́ ẹ pa, ẹ kó sí. Óyá, ẹ wá kó pòròpórò bàbà, ẹ kó lé lórí. Lẹ́yìn náà, ẹ wá kó ewé yìí, ẹ kó lé lórí lọ́pọ̀lọpọ̀. Ó di sísè. Tẹ́ ẹ bá sè é tó jiná tán pátápátá, ẹ sọ̀ ọ́ kalẹ̀. Ẹ̀yin gan yóò mọ̀ pé rere ń tolúwa. Ẹ ó rí bó ṣe rí. Ẹ lò ó, ẹ fúnlé láàbọ̀, ẹ ti ẹ̀ járọ̀ mi pé ọmọ ewé jẹ́ gbogbo iṣẹ́ tó ń fi lẹ̀ o. A test ẹ wo, kò ṣiṣẹ́ o. Ẹ ti ẹ̀ járọ̀ mi. Èèyàn kan ò ní fowó ra òyì kó má kọ lójú. Oògùn ẹ̀jẹ̀ tó confirm ni èyí tí èmi fi lẹ̀ rí. Mo ti fi irú ẹ lẹ̀ rí. Bóyá ẹ ti ṣe, bóyá ẹ ti ṣe, óyá ẹ tún dán eléyìí wò. Kẹ́ ẹ rí wípé agbára ń bẹ nínú ewé àti egbò. Bí mo ṣe ṣàlàyé òun, ó ti yé gbogbo wa. Tó, kò jù báhun lọ. Títí dìgbà míì tá ó tún pàdé. Èmi ọmọ yín, àbúrò yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Ọláwálé ọmọ ewé jẹ́. Bí mo ṣe máa ń sọ, ẹ like, ẹ comment, ẹ share, ẹ subscribe. Ẹ like, ẹ comment, ẹ share, ẹ subscribe. Ẹ comment nǹkan tí ò bá yé yín, ibi tó kù díẹ̀ kí á tó. A ó ṣàlàyé gbogbo ẹ̀ fún yín. N ò kú jọra mi lójú. Bẹ́ẹ̀ náà sì ni
ẹ ṣí ẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn káwọn náà tún jàǹfààní, nítorí wípé ohun tó dára kò sí fún èèyàn kan. Pàápàá jùlọ tí ẹ̀yin bá ń rí wa fún ìgbà àkọ́kọ́, tí ẹ ṣe alábàápàdé mi, ẹ subscribe kẹ́ ẹ follow mi, nítorí àǹfààní ń bẹ ńbẹ̀ tó pọ̀ rẹpẹtẹ. Títí dìgbà náà, ire o.